Ariwo ńlá ni ọ̀rọ̀ náà dá sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára tí ìjọba ìpínlẹ̀ Kwara àti gbajúgbajà olórin takasúfèé ní Tẹniọlá Àpáta ẹni tó pèyàn mọ̀ sí Tẹ́ni tí wọn kò sì tí ì fèsì sí di àsìkò tá à ń ṣàkójọpọ̀ ìròyìn yìí, pẹ̀lú bí ìròyìn ṣe jáde wípé ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin dọ́là £70,000 tí yóò tó àádọ́rin mílíọ̀nù náírà £70 million owó ilẹ̀ yìí ẹni gómìnà ìpínlẹ̀ Kwara gómìnà Abdulrahman Abdulrazak ló gbé fún Tẹniọlá láti fi kọrin níbi ìgbéyàwó àkọ́bí ọmọkùnrin ẹ̀. Ẹ rántí pé lópin ọ̀sẹ̀ tó kọjá ẹni àkọ́bí ọmọkùnrin gómìnà Abdulrahman Abdulrazak ti ìpínlẹ̀ Kwara inú máa ṣègbéyàwó níbi tí ọ̀pọ̀ àwọn èèyàn ńláńlá káàkiri Nàìjíríà níbi tó ti péjú pésẹ̀ tó sì jẹ́ pé Tẹniọlá Àpáta tó jẹ́ gbajúmọ̀ olórin takasúfèé ni wọ́n pè láti wáá fi orin dá àwọn èèyàn àti àwọn àlejò lára yá. Ṣùgbọ́n lẹ́yìn ayẹyẹ náà ìlàṣírí máa tú síta tí ariwo sọ wípé ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin dọ́là £70,000 yóò tó àádọ́rin mílíọ̀nù náírà £70 million lásìkò yìí ẹni gómìnà inú fi pe Tẹniọlá o tọ́pọ̀ èèyàn sì bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ wípé lásìkò tí ebi ń pa àwọn aráàlú tí wọn ò rí nǹkan jẹ òní gómìnà inú fi òbítíbitì owó bẹ́ẹ̀ ló fi ń pe olórin láti wá kọrin tí ò tó wákàtí kan níbi ìgbéyàwó ọmọ ẹ̀. Dàsìkò tá a ṣàkójọpọ̀ ìròyìn ìlọ̀rọ̀ yìí mà sì ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé gómìnà Kwara ìjọba Kwara àti Tẹniọlá wọn kò fèsì sí dàsìkò tá a ṣàkójọpọ̀ ìròyìn yìí.